ẹni àtọmọ mi kalẹ̀ tẹ́ níta jókòó sílẹ̀ ilẹ̀ náà sáré ya fọ́tò wa ebi tó ń pa ọmọ mi láti bí ọ̀sẹ̀ méjì tí òun jẹun lóúnjẹ tẹ bá níwájú rẹ̀ fún tó ń jẹ yẹn àwọn kan náà gbà wá nínú igbó owó ni agbímẹ́ǹtì àwọn fámìlì ọkọ mi àtàwọn báńdíìtì yẹn dẹ̀ ni pé àtẹ̀mí àtọkọ àtọmọ náà máa fi sílẹ̀ bàtà gbowó tọ́nà tún yọ̀rọ̀ padà kódà wọ́n tún ní ká gẹ́ẹ̀tì fóònù ńláńlá méjì àti ìdí káàdì 20,000 àtúnrà Glo àtúnrà tún fi ọkọ mi lẹ̀ náà ọkọ mi sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o. Orúkọ tèmi ní Mrs. Olúwakúsáyọ̀mí Táíwò. ẹ̀yin níbo la bọ́rọ̀ ìjà sí báyìí abẹ́ẹ̀ tó rí ohun tá a tún gbọ́ Mrs. Olúwakúsáyọ̀mí Táíwò tí ìròyìn jáde ní ọ̀sẹ̀ tó kọjá yìí wípé àwọn ológun orílẹ̀-èdè Nàìjíríà gba òun àtọmọ sílẹ̀ àti ọmọkùnrin kan ọmọbìnrin ọ̀hún ló jáde ló ń sọ̀rọ̀ yìí pé àwọn ológun kọ́ ló gba òun sílẹ̀ o kódà ó sọ débi wípé gbogbo ohun tí ojú ẹ̀ rí níbi tó wà gbogbo ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bí àwọn èèyàn kan wọ́n ṣe ta létà ọ̀nà tó fi sẹ́ndì owó sí àwọn báńdíìtì tó jí wọn gbé yìí ẹ wo nǹkan kì í sí ẹsẹ̀ ràgó ẹ wo ìtàkùrọ̀sọ tí ọmọbìnrin ọ̀hún ní pẹ̀lú oníròyìn kan náà ni wọ́n ó ní lélẹ́yìí tẹ̀ ń gbọ́ yìí ó la tí màá ní ìsìgbésókè tẹ́ gbọ́ dáadáa o torí ẹ wò àánú abiyamọ ó ṣe yín ìyá jẹ ọmọbìnrin yìí àtọkọ àtọmọ ọmọ kókóló ẹ wò wọ́n sọ pé àwọn ológun kọ́ ló gbà wọ́n sílẹ̀ o wípé àwọn ẹbí ọkọ òun ló ta létà ọ̀nà tó sẹ́ndì 10 million naira sáwọn bandits kó tó fi àwọn sílẹ̀ ẹ wò àti èyí tó tún sẹ̀ sí wa létí la tún jẹ́ kẹ́ ẹ gbọ́ yìí o kẹ́ ẹ lè mọ̀ pé etí tó bá gbà lọ ìmọ̀ fẹ́ gbọ́ àbọ̀ wa rèé o ṣé ẹ ti rí báyìí ìtàkùrọ̀sọ láàrin ọmọbìnrin yìí àti oníròyìn kan òun lẹ̀ ń gbọ́ yìí òun là á dẹ̀ gbé sókè tẹ́ farabalẹ̀ gbọ́ dáadáa lẹ́kùnrẹ́rẹ́ nítorí ọ̀rọ̀ kì síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ kó kárí ilé kó kárí oko torí ọmọbìnrin ọ̀hún gan ni wọ́n tún ń béèrè 6 million naira báyìí láti lè fi ọkọ òun sílẹ̀ táwọn bá fi ó nígbà tán bá 10 million naira tán ni wọn ò fọkọ òun sílẹ̀ mọ́ wọ́n ń tọ̀ bá rí 6 million naira wọn ò ní fi ọkọ rẹ̀ sílẹ̀ báyìí ó wá ń tọrọ àánú lọ́wọ́ ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ jọ̀ọ́ ẹ bá wa pín káàkiri kó dọ́dọ̀ àwọn abiyamọ tán lè 1,000 2,000 tán bá lè ṣàjọ fún ọkọ tiẹ̀ kọ́kọ́ rẹ̀ náà tiẹ̀ jáde ẹ wo ìpọ́njú yẹn pọ̀ wọ́n láwọn ológun ò tiẹ̀ wọnú igbó rárá wọn ò tiẹ̀ wá bá wọn bẹ̀ ó tún láwọn olóko kan tiẹ̀ lórí àwọn olórí òun níbi tóun àtọmọ òun ti ẹ wo ẹ má jẹ́ kí n sọ̀rọ̀ jìnnà fúnra yín lẹ́ òfin ti ara yín gbọ́ tẹ bá dẹ̀ ti gbọ́ ẹ bá wa pín lógúnlógún kó kárí ilé kó kárí oko kó dé ogbó bí tó yẹ kó dé kí ọmọbìnrin kò tiẹ̀ ráàánú gbà ẹ jọ̀ọ́ àtìlẹ́ àníjẹ́kí tí yín ó di tó lè kẹ́ gbọ́ ọ̀rọ̀ wínrínwínrín látẹnu ọmọbìnrin náà. wọ́n ní táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o gbogbo ìgbà tá a fi wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínà lọ́ máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. wọ́n ṣe discharge mi lánàá ní kódà wọ́n ní 2 weeks time kí n tó wá wọ máṣíìnì kan mi ò rẹ́fẹ́ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́fẹ́ rìn mọ́. ẹ dákun ẹ̀yin abiyamọ ayé ẹ dákun ẹ ṣàánú mi ọkùnrin obìnrin ọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi gbogbo ìrànlọ́wọ́ 1,000 2,000 kò sóhun tó kéré ẹ dákun ẹ ṣàánú mi ọmọ tó kéré ara mi ni mí ọmọ ẹ̀yọ̀kan tí mo ṣẹ̀ bí náà mí òun lẹ̀ ń rí lórí afẹ́fẹ́ yẹn ẹ dákun ẹ torí Ọlọ́run àti talẹ́ àti tọ̀nà kò sí kankan. ẹ ti talẹ́. inú wọn lójú àánú ayé ẹ dákun ilé jẹun ìdíyàn mọ ẹ dákun ẹ ṣàánú mi. ẹ bá mi dárúkọ yín fún gbogbo àwọn olólùfẹ́ wa pàápàá jùlọ gbogbo ayé wọ́n ti ń gbọ́ yín báyìí kí lorúkọ yín. orúkọ tèmi ní Mrs. Olúwakúsáyọ̀mí Táíwò. lẹ́nu lọ́lọ́ yìí ní òkè ọdẹ agbègbè òkè ọdẹ nípínlẹ̀ Kwara a gbọ́ wípé wọ́n jí àwọn èèyàn kan gbé even ní nǹkan bí ìjẹta àbí ìjẹrin nìròyìn kan gbòde kan pé àwọn ológun ti ṣiṣẹ́ dáadáa wọ́n ti gba àwọn kan lẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé wọ́n ti rescue àwọn kan o wọ́n dẹ̀ lẹ́yìn náà wà lára wọn ẹ bá ń ṣàlàyé fún gbogbo ayé báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gan bó ló ṣe jẹ́. ó
ṣẹlẹ̀ wípé ní on the 28th of September àwọn ajínigbé wọ́n wọ ìlú Òkè Ọdẹ tí wọ́n wá ọ̀pẹ́ẹ̀tì níbẹ̀. So èmi ọkọ mi ọmọ mi àti dádì kan tó sá sínú ilé wa la jẹ́ victim kan gbé lọ sí ibùdó wọn ní ọjọ́ náà. So láti ìgbà yẹn ọjọ́ kẹta náà tó pe àwọn fámílì ọkọ mi tó ṣàlàyé iye tó fẹ́ gbà. So láti bẹ̀ wọ́n ní 200 million làwọn máa gbà. Wọ́n ṣàbẹ̀ wọ́n rọ̀ wọ́n títí tó fi gba 10 million naira. So ìgbà tí wọ́n ṣàgbà 10 million naira wọ́n ní pé àtèmi àtọkọ mi àtọmọ mi làwọn máa fi sílẹ̀. Ní ìjẹjọ báyìí ni àwọn fámílì ọkọ mi náà gbowó lọ fún wọn. So wọ́n wá nípa àwọn máa fi wá sílẹ̀. Ìgbà tó máa hàn fi wá sílẹ̀ ní ìjẹjọ yẹn tó gbé owó wá ó dijọ́ kejì náà wọ́n fi wá sílẹ̀. Ìgbà tó bá di ọjọ́ Jímọ̀ tó lọ lọ́hùn ọjọ́ Friday wọ́n wá pè mí bọ́ta níbi tó ń fi wá há sí. Wọ́n pè mí bọ́ta wọ́n ní kàn lọ pe ọkọ mi náà wá. Wọ́n wá ní pé ọkọ wọn sọ fọ́kọ mi pé kọ́kọ mi sọ fún mi pé èmi ń lọ lélẹ́yìn pé àmọ́ òun kò ní lọ torí wọn ti sanwó tiẹ̀ pé owó tiẹ̀ kù 6 million naira káwọn tó fi kalẹ̀. So wọ́n ṣe fi mí sílẹ̀ ní ọjọ́ Friday yẹn ní dédé bí aago 3 sí 4 wọ́n fi mí lẹ̀. 3 ìrọ̀lẹ́ àbóòrù. Ọ̀sán. Okay. Wọ́n mú mi sọdá omi. Ìgbà tó mú mi sọdá omi kan torí omi wà níbi tí wọ́n máa mú wa sọdá. So ìgbà tí ike mú mi sọdá tán ọ̀fọ̀nà mi ò ṣe kankan. So láti ìjọ Friday yẹn mo wá dààmú títí nínú igbó mo rìn ní ìrọ́nà. Mo sùn sínú igbó àtọmọ mi níjọ Friday yẹn mọ́júmọ́ ọjọ́ Sátidé. Ìgbà tó tún dijọ́ Sátidé mo tún bẹ̀rẹ̀ ìrìn àjò náà pé kí n tiẹ̀ lè já sí gbangba kí n lè já sọ́nà ní ìrí ọ̀nà. Ó sún mi ó débì kan ó sún mi mo ní nǹkan tọ́lọ̀ bá fẹ́ ṣe ní ayé mi ní kọ́lọ̀ ń ṣe. Mo jókòó sínú igbó mo ti rókun. Mo tajú kán báyìí ni mo rí sùúrù kan ó lọ sí oko ni. Kí ẹlẹ́rìí sùúrù kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Èèyàn ní àgbìn àwọn àgbẹ̀ àwọn olóko sùúrù àwọn Haúsá. Okay. Bẹ́ẹ̀ni. Mo ṣe tajú kan tí mo rí pẹ̀lú ọmọ mi tí mo pọ̀n lẹ́yìn mo bá pariwo sàlámà lékún pé kó jọ kó ṣàánú mi. Bí mo ṣe lọlẹ̀ nìyẹn mo ṣe sáré súnmọ́ mi nìyẹn. Ó ní bo mo ti ń bọ̀ mo ní àwọn ajínigbé náà ṣẹ̀ fi mílẹ̀ látàná mi èrí ọ̀nà tí máa gbà jáde ni kó jọ kó ṣàánú mi pé kódà ọkọ mi sì wà ń bẹ̀ báyìí a sì nídìí owó. Wa náà bó ṣe pe ẹnìkan lórí fóònù nìyẹn pé òun rẹ́nìkan nínú gbóǹsìn kò mọ ọ̀nà àwọn ajínigbé lóṣẹ̀ fi kalẹ̀ pé kí ni kóun ṣe. Ẹnìyẹn bá ní àkó ẹ̀pù mi ó bá ẹ̀pù mi ó pe ẹnìkejì rẹ̀ tọ́jọ́ wà ní inú oko ẹnìkejì bọ́ta ẹnìkejì pọn ọmọ tèmi òun pọn èmi bá ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò nìyẹn wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé wa rìn àjò nìyẹn. So ẹnìyẹn tó wá tún pè pé ọ̀nà òrékè torí ọ̀nà yẹn yà sí ọ̀nà púpọ̀ ọ̀nà òrékè wà ń bẹ̀ ọ̀nà baba ńlá tá a máa já sí baba ńlá wà ń bẹ̀. Ẹnìyẹn á sọ fún pé kó má gba ọ̀nà òrékè o pé wọ́n láwọn kidnapper yẹn ṣẹ̀ lọ sí ọ̀nà òrékè sí pé kó má gbàbẹ̀ o pé ọ̀nà baba ńlá ni kó má gbà lọ tààrà. So bó ṣe ń gbé wa lọ sí ọ̀nà baba ńlá nìyẹn. Adé baba ńlá tán ní títì táwọn sójà wà ní wọ́n ṣe rí wa nìyẹn wọ́n ṣe dá wa dúró nìyẹn pé níbo la ti ń bọ̀. Èmi ni mo wá ṣàlàyé fún àwọn sójà pé wọ́n jí mi gbé mi àtàná náà fi mílẹ̀ ní ìrọ́nà tí màá gbà jáde ẹni tó ẹ̀kú mi nínú igbó leléyìí o. Wọ́n ṣe gbà mí lọ́wọ́ àwọn sùúrù yẹn nìyẹn. In fact mo fẹ́ gba nọ́mbà àwọn sùúrù yẹn ọ̀rọ̀ jẹ́ kí n gbà á. Àwọn sójà kan náà wọnú gbé tó rescue mi ọ̀ pẹ̀lú àwọn ọkùnrin méjì yẹn. Torí àwọn èèyàn ti ń sọ káàkiri kódà gbogbo ìwé ìròyìn gbé wọ́n ní àwọn ológun ni wọ́n rescue ni wọ́n gbà yín lọ́wọ́ àwọn bandits ṣé bẹ́ẹ̀ ló ṣe jẹ́ àbí? Àwọn ológun ò wọnú gbó láyé àwọn ọkùnrin àgbẹ̀ yẹn ni wọ́n ẹ̀kú mi dé títì dé ìgboro baba ńlá. Àwọn ológun ìta ibi bẹ́ẹ̀sì wọn lọ́jọ́ kò sí ọ̀wọ́ ní igbó rárá. Ẹ má jẹ́ kó parọ́ fún yín ọ̀wọ́ inú igbó. Ní gbígbà tó máa gba ẹni àtọmọ mi kalẹ̀ tẹ́ níta jókòó sílẹ̀ ilẹ̀ náà sáré ya fọ́tò wa. Ebi tó ń pa ọmọ mi láti bí ọ̀sẹ̀ méjì tí òun jẹun lóúnjẹ tẹ bá níwájú rẹ̀. Tẹ́sùn tó ń jẹ yẹn àwọn kan náà gbà wá nínú igbó.
intention ni wípé ẹ̀san owó ni fáwọn bandit kí wọ́n tó fi yín lẹ̀. owó ni agreement àwọn family ọkọ mi àtàwọn bandit yẹn dẹ̀ ni pé àtòní àtọkọ àtọmọ náà máa fi sílẹ̀ bàtà gbowó tọ́nà tún yọ̀rọ̀ padà kódà wọ́n tún ní ká gẹ́ẹ̀tì fóònù ńláńlá méjì àti ìdí card 20,000 àtúnrà Glo àtúnrà ọ̀tún fi ọkọ mi lẹ̀ náà ọkọ mi sì wà ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí o. ọkọ yín sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí. ó sì wà lọ́dọ̀ àwọn ajínigbé báyìí a sì bá wọn sọ̀rọ̀ láàárọ̀ yìí owó náà lọ́ta kúlé lórí 6 million naira. 6 million náà ní kẹ́ ẹ lọ wá. 6 million náà tún ní ká lọ wá ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ gbà mí ìrànlọ́wọ́ náà la nílò ó ti ń tọ́jú ń bẹ̀ o àárọ̀ yìí ń gbà tó máa tún pè wá wọ́n ní táwọn ò bá rówó ká kúkú sílẹ̀ kó máa gbọ́dọ̀ àwọn ẹ dákun ẹ ṣàánú mi má jẹ́ kó pọkọ mi ẹ dákun ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ṣàánú mi o. ẹ̀yin èèyàn ṣẹ́yìn náà ti gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. bí gbogbo ìgbà tá a ti wà níbẹ̀ wọ́n nà mí wọ́n nà ọmọ mi wọ́n nà ọkọ mi nínú ọ̀nà máa ń nà wá láti àárọ̀ sílẹ̀ máa fi ṣú. ṣùgbọ́n oúnjẹ kò tó mi. ẹ jẹ́ n bi ní ìbéèrè kan báwo làlàáfíà ara yín gan ṣe wúrí báyìí ṣé ṣàlàáfíà ti tó ara. mo ṣèdí ṣáàjì mi lánàá ni kódà wọn ní ìtúrí time kí n tó wá wọ máṣíìnì kan mi ò rẹ́fẹ́ rìn mọ́ ẹsẹ̀ mi ti wíìkì mi ò rẹ́fẹ́ rìn mọ́. wọ́n gbé mi rìn ní wọ́n ṣèdí ṣáàjì mi lánàá in 2 weeks time àwọn jẹ́nẹ́rà lọ́rùn tó ní kí n padà wá ṣe tẹ́sì mi ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ dákun ẹ ṣàánú mi. gbogbo ẹ̀yin olólùfẹ́ gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ẹ jọ̀ọ́ ẹ máa bá wa share fídíò yìí ẹ wo arábìnrin tí mò ń bá sọ̀rọ̀ yìí àwọn ni arábìnrin tí wọ́n post lọ́sẹ̀ tó kọjá Mrs. Olúwabùsáyọ̀ Táíwò ṣebí mo gba orúkọ yẹn. bẹ́ẹ̀ni. pẹ̀lú ọmọ kékeré kan báyìí tí wọ́n ní àwọn ológun ni wọ́n rescue wọn ọ̀rọ̀ lẹ́ ń gbọ́ látẹnu wọn live and direct báyìí. Association, youth associations, with our leaders here, we are here to appeal to the government to come to our aid because we have been killing day and night due to the banditry, Fulani peoples. We want this Kara market that has been imparted to be taken away because we have been seeing different faces from Fulani people which we don't know them. We are afraid, even in the night, we find it difficult to come out. And secondly, my General Hospital again for Patiji due to the banditry, killing and kidnapping. All the doctors have run away. We have no any doctor in General Hospital now. Our patients are dying. Our life is no more safe. Even our farms, we find it difficult to go. Even those investors we have in farms, they are getting spoiled because we are afraid to go there. Please, we need help from the government, from the traditional rulers, chairmans, assemblies, governors. Please, people should come to our aid. We are dying. If anybody tells that Kwara State or Patiji is safe, it is a lie. We are not safe. We have been killing day and night. Please, Governor Abraham Abrazak, come to our aid. We need your support. Sene Sadiq, you that go to the chamber and said Kwara North is safe. No, it is not safe. We are dying. Our life is not safe. Day and night we have been killing. Right? There is no any day that you cannot receive call from our neighbors, village neighbors, that they have been kidnapping and some ransom of money has been paid, millions of naira. All our investments are dying. Thank you, everybody. Thank you, sir. Thank you.